Aláyélúwà báwo ni ẹ káàbọ̀ sílùú Canada kábíyèsí o. Bàbá mi ọmọ Agúnsànyè bí òyìnbó ẹ rí ẹ káàbọ̀ gbogbo wa pátá o àti retí yín o. Bàbá mi dáadáa ẹ káàbọ̀ wá sílùú Canada. Bàbá mi o orí adé o ẹ tẹ̀lé yí pé lọ́lá Elédùmarè ọba ẹ̀rí o ọmọ Agúnsànyè bí òyìnbó mo kí lọ́wọ́lọ́wọ́ orí adé o ọmọ etí mẹ́ta ò yẹrí o ọmọ etí mẹ́ta ò yẹrí dákun mọ́ ọ̀dọ́ ní gàjọ́gàjọ́ orí adé ẹ káàbọ̀ wá sílùú Canada bàbá mi ẹ káàbọ̀ wá sílùú Canada ọmọ etí mẹ́ta ò yẹrí bàtà kan ò yẹsẹ̀ sálọ́pọ̀ oríkìlì àwọn bàbá tẹ̀yìn orí adé o ọmọ Ìjẹ̀ṣà òṣèré o ọmọ Ìjẹ̀ṣà òṣèré o wọ́n Ìjẹ̀ṣà òṣèré o ọmọ onílé obì ọmọ ẹlẹ́ni àbẹ̀ká ọmọ ẹlẹ́ni ìyẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà ríbi sáná ìlẹ́lẹ̀ ẹ̀rọ wá tí múná ọ̀rọ̀kọ ọmọ ọlọ́bì kan wọ́wọ́ sírí wá ọmọ ọlọ́bì kan wọ̀wọ́ sírí wọ̀ òbí tó bá fẹ́ tẹ́ ni àwọn ọ̀sápò ẹ̀yìn èyí tí ọba fẹ́ tẹ́ ni àwọn sínú gbọ́ ẹ̀rọ̀kọ̀ burúkú ọmọ ọmọlùmù jẹ bàbá mi o ẹ káàbọ̀ wá sílùú Canada bàbá mi ọmọ Agúnsànyè bí òyìnbó gbogbo wa pátá nílùú Canada láti retí ọba wa ẹ̀rí ẹ káàbọ̀ ọba tó wọlé mi òdòdó náà bá ọba tó wọlé mi òdòdó náà bá ọba tó wọlé mi òfòdó náà bá ọba tó wọlé mi òfòdó náà bá. Bàbá mi kábíyèsí ẹ tẹ́lẹ̀ yí pẹ́lẹ́ lálọ́hùn ọ̀tá kòkòkò báyìí lára ọ̀tá àlè bíkú bá bẹ́ẹ̀ lóde mo yà á fún yín àrùn bá bẹ́ẹ̀ lóde mo yà á fún yín ìta gbangba là ń bẹ̀rẹ̀ ajílẹ̀ kẹ̀kẹ́ o òjòjò oníṣòwò kó má lè nàjà kókó lára tá a mọ̀ ọ́ lé bàbá mi ẹ káàbọ̀ orí adé o. Èmi náà ó kí yín kú lé o. Ẹ káàbọ̀ sá. Ẹ ṣeun kálàáfíà ló bá yín. Mo mú ìrere ayọ̀ wá láti ìlú Nàìjíríà láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní kí n kí yín pé ẹ kú lé o. Wípé gbogbo yín máa kéré oko délé o. Ẹ̀yin tàjò bí sàjò o. Ẹ̀yin sílẹ̀ tẹ o. Ẹ̀yin sì jẹ o. Ẹ̀yin sì múlẹ̀ o. Nǹkan tẹ́ máa jẹ lẹ wá débẹ̀ nípàdé nǹkan tó máa jẹ yín o. Wọ́n ní wá ní kí n sọ fún yín láti ọ̀dọ̀ bàbá wọn wọ́ ọ̀bọ̀kún. Wọ́n ní kí n kí yín wípé gbogbo yín máa kéré oko wálé o. Wípé òbòkún á gbè yín o. Àyùnlá àyùnbọ̀ lọ́wọ́ yẹ lò ẹ máa lọ ẹ máa bọ̀ rí o. Gbogbo ìdáwọ́lé yín nílùú yìí á yọrí sí rere o. Àwọn ọmọ yín àti èso yín lágbára Ọlọ́run wọ́n ti sọ pé wọ́n ní kọ̀yìn sí yín o. Má bójú lé Ọlọ́run pàdé, má bá tèèyàn pàdé. Wọ́n ní ẹ̀pọ́n mi lélẹ̀ ní gbogbo apẹ́yìn náà lé o. Gbogbo ìrìn àjò yín nílùú Canada ẹ ó máa yọrí sí rere o. Èpè láìpẹ́ láì jìnnà àti ń retí yín nílé o. Ìpè ilé làbọ̀ sí mi oko o. Ẹ má jẹ́ ó pẹ́ jù. Ẹ bá ti rí tajé ṣe ẹ máa wọlé díẹ̀díẹ̀ ẹ wá máa kó tajé wálé. Ilé ọmọ tó bá lọ ṣáàjò tó mú nǹkan wálé òun là ń pè lọ́mọ gidi o. Mo wá sọ fún ilé ní ká yẹ yín kalẹ̀ o. Ẹ kéré oko délé o. Mo tẹ̀lé ilé mi o. Mo tẹ̀lé ilé mi o. Ìfọ̀ ló kàn ẹ́ gbọ́ o. Mo tẹ̀lé ilé mi o. Ayé ẹyẹ kalẹ̀ o. Àbòdì nítorí òkú ẹ máa rí tajé ṣe gbogbo nǹkan
jíjẹ mímu kò ní pa yín lórí tẹ bá ń lọ tẹ bá ń bọ̀ ẹ nífẹsẹ̀ kọ́ o Ìjẹ̀ṣà wáyé kí n yàn kí n ra kẹ́tọ́ ẹ o kí ni wọ́n kí n ra nùkọ̀rọ̀ o pé kókó lára ọ̀tá ní kókó lára yín á máa lé o ìyá kéré oko délé o ayé yín kalẹ̀ o ẹ ṣe ìdúpẹ́ ẹ kú lé o. Kábíyèsí o kábíyèsí o. Should I keep recording? Holy cake. Should I keep recording? Yes. Should be